olólùfẹ́ ìkànnì Ẹ̀yà Yorùbá, ṣé àlàáfíà ni? Ọ̀dẹ̀ òdùnní, baálé ilé wa ń kọ́, ìyálé ilé wa ń kọ́, ọmọdé ilé wa ń kọ́, gbogbo yín la kí àyàn olódì kan ní pọ̀ sí. Ṣé àlàáfíà la bá yín? Kíláàsì èdè Yorùbá ni ẹ̀sùn wà lónìí o, níbi a ti ń kọ́ ara wa ní tìfùtẹ̀dọ̀ èdè, àṣà àti ìṣe Yorùbá. Àmọ́ lónìí, ọ̀nà àrà ni ohun tí a fẹ́ fi kọ́ra wa lónìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé òní ni àyájọ́ ọjọ́ ọmọdékùnrin lágbàáyé, International Boy Child Day. International Boy Child Day. Ìyẹn ni pé àwọn ọmọdékùnrin, àwọn ọmọdé tí wọ́n jẹ́ ọkùnrin, èyí ni àyájọ́ ọjọ́ wọn ní àgbáyé. Láti fẹ́ fi àsìkò yìí láti bá ẹ̀yin òbí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tàbí àwọn ìgbésẹ̀ tí ẹ lè gbé láti fi lè tọ́ ọmọ ọkùnrin. Àwọn ọ̀nà tàbí àwọn ìgbésẹ̀ tàbí àwọn ohun orí ẹ̀kẹ́ máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin tí a fi lè tọ́ àwọn ọmọkùnrin wa ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí máa bá wa ká. Ọ̀nà àkọ́kọ́ ni pé tí ẹ bá ti rí pé àwọn ọmọ wa ọkùnrin wọ́n ti ń ṣe kiri, wọ́n ti ń dàgbà, ẹ jẹ́ ká fún wọn ní iṣẹ́ tí wọ́n máa ṣe nínú ilé. Ojúṣe, ẹ jẹ́ ká fi ojúṣe hàn wọ́n. Ẹ jẹ́ ká fi ojúṣe hàn wọ́n. Ẹ má jẹ́ ká gbà lérò pé ọmọkùnrin ni ìyẹ kó ṣiṣẹ́, ìyẹ kó mọlẹ̀ gbá, ìyẹ kó máa bọ́fọ̀, ìyẹ kó mọ oúnjẹ dá. Rárá, iṣẹ́ inú ilé ṣíṣe kò sí fún ọkùnrin tàbí obìnrin. Gbogbo àwa ẹ̀dá ènìyàn ni iṣẹ́ yìí ló ṣe kí iṣẹ́ yìí wà fún. Gbogbo wa ni iṣẹ́ yìí wà fún. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa kán bẹ̀rẹ̀ sí ní ṣe ojúṣe wọn láti kékeré. Àwọn Yorùbá bọ̀ wọ́n sì ní pé àti kékeré lẹ́yìn ká ti máa pẹ̀ka ìrókò, orí tó bá dàgbà tán ẹ̀gbọ́n ni yóò máa gbà. Ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ojúṣe wọn ṣe láti kékeré. Ájú wa ṣe. Ọ̀nà kejì ni pé ẹ jẹ́ kí wọ́n máa fi ìtara wọn tàbí bí nǹkan bá ṣe rí sí wọn, ẹ jẹ́ kí wọ́n máa fi hàn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé ọkùnrin yìí ń sunkún pé men don't cry. Pé ìyẹn ò dáa tó. Tí nǹkan bá ń dùn, ẹ jẹ́ kán sọ síta. Tó bá jẹ́ nǹkan tó yẹ kán sunkún lé lórí, ẹ gbà wọ́n láyè kán sunkún. Ẹ jẹ́ kí wọ́n máa show, òun ni àwọn olóyìnbó ń pè ní emotions. Ẹ jẹ́ kán máa fi ohun tó bá ń dà wọ́n láàmú, tó bá ń ṣe wọ́n lọ́kàn. Ẹ jẹ́ kí wọ́n máa ṣe kí ni? Ẹ jẹ́ kí wọ́n máa fi síta. Tí nǹkan bá ń rún wọn nú, tí inú wọn ò bá dùn sí nǹkan, ẹ jẹ́ kán máa sọ. Iye ká máa sọ pé ọkùnrin ni ẹ́, ó wá ń ṣe bí obìnrin. Rárá, ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ àwọn yẹn. Ẹ jẹ́ ká gbà wọ́n láyè láti fi ara wọn hàn dáadáa. Ẹ jẹ́ ká máa fi ìfẹ́ hàn sí àwọn ọmọ wa ọkùnrin dáadáa nínú ilé. Ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn sí wọn. Pàápàá àwa bàbá, àwa tá jẹ́ bàbá, ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn sí wọn. Ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn sí wọn nípa ṣíṣe lè àtún kọ́ wọn. Bákan náà, àwa bàbá náà, ìṣesí wa pẹ̀lú àwọn ìyàwó wa nínú ilé, ó máa jẹ́ ìwúrí àti àwòkọ́ṣe bí ọmọ wa ọkùnrin ṣe máa wà. Ọkùnrin tó bá na ìyàwó rẹ̀, àwòkọ́ṣe burúkú ló jẹ́ fún ọmọ ẹ̀ ọkùnrin, nítorí pé tó bá dàgbà, gbogbo ohun tó ti rí pé àwọn òbí bàbá òun ṣe sí ìyàwó òun ló máa fẹ́ máa ṣe sí ọmọ obìnrin. Ìyàwó tóun náà bá fẹ́, tóun náà bá dàgbà. Ẹ jẹ́ ká máa ṣe kí ni? Ká fi ìfẹ́ hàn sí wọn kí a sì máa gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú wọn. Àwọn ọmọ wọn ò gbọdọ̀ ya jàgídíjàgan. Ẹ gbà wọ́n láyè láti ṣeré, láti fi àwọn ẹ̀bùn tí Elédùmarè tó fi jíǹkí wọn láti ọ̀run láti máa fi hàn. Nípa èyí, nípa àwọn eré ní eré líle o, nípa eré tí wọ́n bá ń ṣe, bóyá orin kíkọ ni, bọ́ọ̀lù náà fẹ́ràn láti máa gbá ni, àwọn eré ìdárayá, eré tó lè ṣe kí ni, eré afáralókun tó máa jẹ́ kí ìdàgbàsókè bá ọpọlọ àti ọkàn wọn, táwọn olóyìnbó ń pè ní mental health and sound health. Ìyẹn ni pé wọ́n máa ní ọkàn pípé, sound mind. Ẹ gbà wọ́n láyè kí wọ́n ṣeré. Wọ́n máa sọ pé ó yá wọlé lọ jókòó. Ẹ gbà ọmọdé láyè. Ọmọdé ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni? Wọ́n gbọ́dọ̀ máa ṣeré. Bákan náà, bóyá àwọn ọmọ míì wọ́n fẹ́ràn, ó
ṣeé ṣe kí ọmọdékùnrin kó má fẹ́ràn àti máa gbá bọ́ọ̀lù tàbí kó máa ṣeré líle. Tó bá jẹ́ pé eré rírọ̀ náà ni ó fẹ́, bí kó máa bá àwọn ẹranko ṣeré. Ẹlòmíì fẹ́ràn ajá, ó lè ní káwọn òbí òun rajá fún òun. Ẹ gbà wọ́n láyè, má sọ pé rárá o, bọ́ọ̀lù ló gbọ́dọ̀ gbá o, bọ́ọ̀lù rárá. Ohun tí wọ́n bá ti nífẹ̀ẹ́ sí ni kẹ́ máa fi ràn wọ́n lọ́wọ́. Ohun tí wọ́n bá ti nífẹ̀ẹ́ sí ni kẹ́ máa fi ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n bá ti nífẹ̀ẹ́ sí báyìí pé táwọn fẹ́ ṣe, kẹ́ fi ràn wọ́n lọ́wọ́. Tí ò bá ti jẹ́ nǹkan tó máa pa wọ́n ní ara tàbí ó máa ṣe àkóbá fún ọjọ́ iwájú. Ẹ gbà wọ́n láyè láti ní ọ̀rẹ́. Ẹ gba àwọn ọmọ yín láyè, àwọn ọmọ yín ọkùnrin láti ní ọ̀rẹ́, láti mọ bá a ṣe ń ṣe láwùjọ yìí ní àwọn olóyìnbó ń pè ní social life. Ẹ ṣe kí ni? Ẹ gbà wọ́n láyè láti ní ọ̀rẹ́. Gbà wọ́n láyè láti ní ọ̀rẹ́ ní àwùjọ, ọ̀rẹ́ gidi tí ẹ sì máa ṣe kí ni, tí ẹ máa ṣe àmójútó àwọn ọ̀rẹ́ wọn náà. Ẹ gbà wọ́n láyè kán mú ọ̀rẹ́ wọn wálé láti mọ irú àwọn ẹni tí ọmọ yín ń bá. Ẹ jẹ́ kí wọ́n máa gbọ́ orin. Ẹ fi orin kọ́ wọn. Orin gidi, orin tó ń sọ nípa ìwà ọmọlúàbí, orin tó ń sọ nípa ojúṣe wa sí àwùjọ, orin tó ń sọ nípa ipa tí oníkálukú gbọ́dọ̀ kó ní àwùjọ. Ẹ jẹ́ kí wọ́n mọ̀, torí pé tí wọ́n bá ti ń gbọ́ láti kékeré, òun ló máa jẹ́ kí irúfẹ́ èèyàn tí wọ́n máa jẹ́ àti irú èròǹgbà àti irú ideology tí wọ́n máa ní. Orin yẹn á tún ṣe kí ni, á ràn wọ́n lọ́wọ́. Kò ní dá pé nígbà tó bá ń dàgbà, àwọn orin tí ò nítumọ̀, orin tí ó ń ṣe àkóbá fún ọjọ́ iwájú èèyàn ni wọ́n máa ṣe kí ni wọ́n máa ń gbọ́. Ẹ bá ṣe ń gbọ́ orin tó ń mú àwùjọ dára, tó ń mú àwùjọ dàgbàsókè, ẹ ṣe kí ni, ẹ jẹ́ kí wọ́n máa gbọ́. Gbogbo ohun tí wọ́n bá sì nífẹ̀ẹ́ sí láti ṣe, gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan, ẹ gbárùkù tì wọ́n. Ẹ gbárùkù tì wọ́n. Gbogbo nǹkan tó bá nífẹ̀ẹ́ sí láti ṣe, ẹ gbárùkù tì wọ́n. Bákan náà ni gbogbo iṣẹ́ wọn tí wọ́n bá ń ṣe nílé ẹ̀kọ́, ẹ jẹ́ kí ni, ẹ kó ipa ribiribi ń bẹ̀. Bá ṣe dé láti ilé ìwé, ẹ bèrè kí lẹ ṣe nílé ìwé lónìí, kí ló ṣẹlẹ̀ ní kíláàsì yín, àwọn wo ló nà yín, àwọn wo ló bẹ́ẹ̀ sọ̀rọ̀, àwọn wo ni. Ṣé èyí pé wọn náà ṣe kí ni, òun dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ ẹ? Ṣé èyí pé òun dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ ẹ? Ṣe kí ni, ẹ bi wọ́n léèrè àwọn ìbéèrè yìí dáadáa. Bákan náà ni tí wọ́n bá sì ṣe nǹkan tó wú wa lórí, ẹ jẹ́ ká máa yìn wọ́n. Yorùbá bọ̀ wọ́n ní yiniyini ṣì ní, ẹ jẹ́ ká máa yìn wọ́n. Máa sọ fún wọn pé o káre ọmọ dáadáa, orí àkànkì. Tí a bá lo àwọn ìgbésẹ̀ yìí, a ó rí pé àwọn ọmọ tí a máa ní, àwọn ọmọkùnrin tí a máa ní ní àwùjọ wa, á jẹ́ àwọn ọmọ tó máa gbé gbogbo ìdílé àti orílẹ̀-èdè ga. Ẹ sì jẹ́ ká jẹ́ kó mọ̀ pé ọkùnrin ni wọ́n. Ọkùnrin ni Elédùmarè dá wọn. Kò dá wọn lóbìnrin, kò dá wọn ní nǹkan míì. Ọkùnrin ni wọ́n. Wọ́n sì gbọ́dọ̀ máa ṣe kí ni, wọ́n gbọ́dọ̀ máa ṣe bí ọkùnrin. Wọ́n gbọ́dọ̀ máa ṣe bí ọkùnrin, torí oríṣiríṣi ló ti wà láyé nìsín tí ọkùnrin ń pèrè lóbìnrin. Èmi àti ẹ̀sọ́ fún òun ò mọ̀ bóyá ọkùnrin lọ tàbí obìnrin. Wọ́n kàn máa pè ní, wọ́n máa pè àwọn ní àwọn dé. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọkùnrin ni wọ́n. Báyìí la ṣe ń ṣe láwùjọ. Báyìí la ṣe ń ṣe pẹ̀lú obìnrin. A kì í ná obìnrin. Ọmọ kíláàsì ẹ náà tó bá ṣẹ̀ lọ fẹjọ́ sùn olùkọ́ rẹ̀, a kì í ṣe kí ni, a kì í ná wọn. Kò ní jù báyìí lọ. A kí gbogbo ẹ̀yin òbí wa pé ẹ kú ìtọ́jú àwọn ọmọ wa. A máa jẹ ìwọ̀n lágbára.